ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin òwòrán wa níbikíbi tí ẹ ti ń wò wá lórí iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde alára àgbàyídá àwọn ògbára lọ́wọ́ ẹnikẹ́ni àwọn aláàní ara wa tá à ń dá òun náà lẹ ti ń wò wá kitikiti lórí ètò ẹgbẹ́yẹ̀wò ètò tí a ti máa ń ṣe àgbéyẹ̀wò tó ń lọ níta ní yàjóyàjó tá a ti mú ọ̀jọ̀gbọ́n wá àwọn tó mọ oyún ìgbín nínú ìkarahun lónìí àti ní àlejò pàtàkì lórí ètò yìí àwọn náà ni ọ̀gá iléèwé ti TASUES ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti Táísúlàní tó wà ní Ìjẹ̀bú-Òde àwọn náà ni arábìnrin Adébọ́lá Ọmọyẹlé tí wọ́n jẹ́ ọ̀gá àgbà iléèwé yìí ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé gan mo dúpẹ́. ẹ ṣé púpọ̀ tá a pè é tí ẹ ti lè dá wa lóhùn. ẹ ṣé gan. ká tó tẹ̀síwájú ẹ jẹ́ á gbọ́ kéde ráńpẹ́ láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ wa àwọn tí wọ́n ní iléeṣẹ́ ọṣẹ àbùfọ̀ tí a ń pè ní Sureclean. Oh, what a wonderful world of Sureclean detergent! Oh yes, you can have a clean and bright wash with Sureclean. Sureclean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sureclean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sureclean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sureclean detergent makes your family clean and happy. Sureclean detergent, happiness with every wash. ẹ káàbọ̀ padà sí orí ètò ẹgbẹ́yẹ̀wò òun náà yẹn sí wa ẹ ó máa yà yín lẹ́nu pé kí ló dé tí mo gbé ọ̀gá àgbà wá ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ la fẹ́ pẹ̀kẹ́lù lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ yìí gan ni a gbọ́ pé èsì ìdánwò ti àwọn ọmọ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga yunifásitì ní orílẹ̀-èdè tá ń pè ní JAMB UTME ni wọ́n ṣe ìdánwò a gbọ́ pé èsì wọn ti jáde àwa fẹ́ ṣe àgbéyẹ̀wò èsì ìdánwò yìí àti àwọn ọ̀rọ̀ mìíràn tó jẹ mọ́ ọ̀rọ̀ pé ká máa ṣe ìdánwò lórí ẹ̀rọ ayárabíàṣá tàbí ayélujára tí a pè ní CBT torí lẹ́nu ọjọ́ mẹ́ta la gbọ́ pé àjọ tí àwọn oníwèé mẹ́wàá náà bóyá bẹ̀rẹ̀ látọdún tó ń bọ̀ àwọn náà máa ṣe ìdánwò tiwọn lórí ẹ̀rọ ayárabíàṣá a fẹ́ wo àwọn àǹfààní àti àléébù àti àtúnṣe tó yẹ kí àwọn àjọ yìí ṣe kí ẹsẹ̀ yìí kó lè kẹsẹ̀ jáde. Ìyáàfin Adébọ́lá ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan. ẹ ṣé olóòtú. Tí a bá wò láyé ìgbà kan kálámù àti ìwé ni àwọn èèyàn máa ń lò láti fi ṣèdánwò ṣùgbọ́n láyé òde òní nǹkan ti yí padà ó di pé ká máa ṣèdánwò lórí ẹ̀rọ ayélujára ojú òwò lẹ́yìn ṣe fi wo àyípadà yìí. ẹ ṣé gan ni fún ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ yẹn ní kí a tó rí coronavirus kò wọ́pọ̀ ká máa ṣe ìdánwò lórí ayélujára àmọ́ láti ìgbà tí àìsàn yẹn ti wọ̀lú ti kọ́ wa ní nǹkan tó pọ̀ gan-an tẹ́pẹ́ a lè dúró sílé láti kọ́ ẹ̀kọ́ a lè dúró sílé láti ṣe ìdánwò so torí pé technology ti lọ jìnnà gan-an oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ní after global disease ló ṣe jẹ́ kí a máa ṣe ọ̀pọ̀ ìdánwò ní orí ayélujára. ẹ ṣé púpọ̀ ǹjẹ́ ìgbáradì tó tọ́ tó wà ńlẹ̀ ká tó dédé bọ̀ tó téèyàn ó bá kan lu nǹkan kan yóò wò pé ṣé mo ti tójú bọ́ láti ṣe nǹkan ǹjẹ́ orílẹ̀-èdè yìí ṣé a ti tójú bọ́ láti máa ṣèdánwò lórí ẹ̀rọ ayélujára tá a fi dédé bẹ̀rẹ̀. ṣé mọ̀ pé gbogbo nǹkan láyè ṣísẹ̀ntẹ̀lé ni díẹ̀díẹ̀ ló yẹ ká bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwa níbi a bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ la jálù lẹ́ẹ̀kan náà ó dẹ̀ ń dá wàhálà lẹ̀ ní gbogbo ìgbà ní ọdún ni wàhálà yẹn dẹ̀ máa ló ń pọ̀ sí torí pé a múra lẹ́tọ̀ọ́ fúnrú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tá a bá gbìyànjú sí tá a bá ṣe nǹkan tó yẹ ká ṣe tóbi ṣe tiẹ̀ tọmọléwé ṣe tiẹ̀ tíjọba ṣe tiẹ̀
gbogbo ẹ̀ máa bọ́ sí déédéé ó dẹ̀ máa jẹ́ ká rí nǹkan tá a fẹ́. ẹ ṣe púpọ̀ tẹ̀yin onú mi tiẹ̀ dùn pé ọ̀gá iléèwé girama ni yín. Ǹjẹ́ iléèwé girama mélòó ní orílẹ̀-èdè yìí ló jẹ́ pé àwọn gangan ni wọ́n ti ní bóyá wọ́n ní kọ̀ǹpútà ẹ̀rọ ayárabíàṣá tí wọ́n fi kọ́ àwọn ọmọ tí wọ́n dánra wò torí àwọn oríṣiríṣi iléèwé o kódà àwọn tó wà ń gbòòrò àwọn míì ò ní ká tó wá sọ àwọn tó wà ń gbèríko. Ǹjẹ́ iléèwé tẹ́ jẹ́ girama tẹ́ ti ní ẹ ti ṣe tán ẹ ti ní gbogbo nǹkan tẹ́ fi kọ́ àwọn ọmọ yàbọ̀ ọmọ tí ò rí kọ̀ǹpútà rẹ̀ tẹ́ ní kó lọ dojú kọ kọ̀ǹpútà. ìbéèrè ńlá lẹ́bẹ̀rẹ̀ mi lòtù nǹkan ńlá gbà ní láti sọ pé kí àwọn ọmọ máa lọ fi kọ̀ǹpútà ṣe exam. Ọ̀pọ̀ iléèwé wọn ní yàtọ̀ sí àwọn ilé ẹ̀kọ́ girama aládàáni àwọn yẹn náà dẹ̀ ń gbìyànjú ni kò ń ṣe pé ẹlòmíì máa lọ́mọ 50 eléyìí ní kọ̀ǹpútà 15 gbogbo wọn ò lè ní access sí kọ̀ǹpútà yẹn at the same time. So pẹ̀lú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbìyànjú wa ò tí tó. Àjọ WAEC àti JAMB bó yẹ kán ìwò dáadáa pé báwo la ṣe lè gbé ìgbésẹ̀ yìí láti fi achieve nǹkan tá a fẹ́ achieve torí ọ̀nà tó pọ̀ lọ ti fi ń bá nǹkan jẹ́ lọ́rọ̀ CBT yẹn. Kíjọba gbìyànjú tiwọn tó bá fún gbogbo ilé ẹ̀kọ́ gíga ní kọ̀ǹpútà wọ́n fi kọ́ àwọn ọmọ yẹn níṣẹ́ tó bá fẹ́ lọ ṣe exam kò ní ṣàjòjì sí wọn bọ́ ọmọ tí ò rí rí tó wá dọjọ́ exam ayé ẹ máa já àti pass abadogun torí gbogbo nǹkan tó yẹ kó kọ àti gbàgbé nítorí akọ̀tẹ̀ máa wò pé kí ni máa tẹ̀ ń bí kí ni máa tẹ̀ ń bí nígbà tí ò rí rí. Àwọn tó wà ní apá bí wọ́n tẹ̀ yìí wọ́n yìí ní ìmọ̀ díẹ̀díẹ̀ láti fi ṣe ṣe láwọn tó wà ní gbèríko tó ti ẹ̀ rí rí tó yẹ pé wọ́n ti ẹ̀ níná wọn ní nǹkan kan báwo ló ṣe fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe nínú kọ̀ǹpútà. Gbogbo eléyìí ló ń fa ìdíwọ́ àti ìdènà ìgbà tí result bá máa jáde kò ń jẹ́ kí result yẹn dà tó. Mo dẹ̀ gbàgbọ́ pé tíjọba bá wa dá sí dáadáa á rí bá ṣe ń fẹ́. ẹ ṣé tíjọba bá dá sí dáadáa á rí bá ṣe ń fẹ́ ṣùgbọ́n ìjọba ò tí ì dá sí dáadáa torí a gbọ́ pé láti ọdún tó ń bọ̀ ìdánwò oníwèé 10 wọn ní orí ẹ̀rọ ayélujára wọn ti máa ṣe. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀gá iléèwé ẹ mọ̀ bo tí ò bá sí o. Ǹjẹ́ tá a bá ní ó yálè ní iléèwé yín káwọn ọmọ wa ṣe ìdánwò lórí ẹ̀rọ ayélujára ṣé ẹ rò pé wọ́n ti gbáradì tó? Ẹ ṣé gan ni sà gẹ́gẹ́ bí iléèwé àwa lè nìkan ṣe ṣùgbọ́n ṣé àwọn ọmọ gbáradì nǹkan tá a bá kọ́ wọn ní iléèwé tó bá délé ṣé wọ́n tún ṣèkún ṣé àwọn òbí ń bá wọn dá sí. Ọ̀pọ̀ òbí tó yẹ kó ra kọ̀ǹpútà fọmọ fóònù ló máa rà fọmọ fóònù ò lè ṣe nǹkan tí kọ̀ǹpútà fẹ́ ṣe. Ibi tí àwọn òbí ló ń dá wàhálà tó pọ̀ lẹ́jù yìí tó yẹ kó fi sọ fáwọn ọmọ pé kàwé o kò ṣe báyìí ọ̀tọ̀ ní nǹkan táwọn gbogbo ọmọ ló fẹ́ jẹ́ content creator ló fẹ́ jẹ́ tiktoker ló fẹ́ jẹ́ gbá nǹkan táwọn ọmọ yẹn ń ṣe ni àsìkò tó yẹ kó fi kàwé kó tẹ̀ mọ nǹkan tó wà nínú kọ̀ǹpútà pé tó bá tẹ̀ dín lóòótọ́ pé mo fẹ́ ṣe exam lórí kọ̀ǹpútà ṣé màá lè ṣe. School gẹ́gẹ́ bí ọ̀gá iléèwé tiwa a ready láti kó àwọn ọmọ wa kó lọ ṣe irú ìdánwò yẹn ṣùgbọ́n ṣáwọn ọmọ ready ṣáwọn òbí ready láti ran school lọ́wọ́ àtàwọn ọmọ wọn ibi tí wàhálà yẹn wà ní. ẹ ṣé púpọ̀ ká wá lọ sórí èsì ìdánwò tí àwọn tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ti yunifásitì tí wọ́n ṣe kọjá tí a gbọ́ pé èsì náà ti jáde. A rí i pé nínú àlàkalẹ̀ tí àjọ JAMB gbé jáde a rí i pé àwọn ọmọ tó fìdí rẹ̀ tí wọ́n ti gbà tó igba nínú 400 ó pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ kí lẹ rò ó ṣokùnfà eléyìí kan lọ́dún yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣokùnfà. ẹja àgbọ̀n gbọ́n kọ̀ọ̀kan. Àkọ́kọ́ nínú ẹ̀ àsìkò tí JAMB mú 6:30 láàárọ̀ torí bí gbogbo òlu ṣe rí ẹni tó fẹ́ lọ ṣe exam ní 6:30 láàárọ̀ a sì jí bíi 4 ẹlòmíì ibi tí sẹ́ńtẹ̀ wà Ìjẹ̀bú-Igbó ni kó tó lóhùn débẹ̀ ilẹ̀ yìí máa dúdú ó dẹ̀ gbọ́dọ̀ débẹ̀. Ṣé 6:30 yẹn gan jẹ́ 6:30 lọ́dọ̀ JAMB ṣé wọ́n máa bẹ̀rẹ̀ ní 6:30 tí n bá débẹ̀ ní 6:30 ṣé mo máa bẹ̀rẹ̀ exam yẹn tó bá wá dé di kọ̀ǹpútà ọmọ mi àtàn kò ní tàn àsìkò ẹ̀ ń lọ ọmọ mi àbá máa tẹ̀ akọ̀n pàjúdé ni àsìkò ẹ̀ ń lọ. Gbogbo àwọn eléyìí jẹ́ ìdíwọ́ ìdènà fún àwọn ọmọ tó yẹ pé níkẹyìn result yẹn kò ní rí bí wọ́n ṣe ń fẹ́. Àwọn nǹkan míì wà tó ní àwọn centers tó ń lò yẹn wọn ò ní ju kọ̀ǹpútà péréte lọ wọ́n kẹ́ ní ọmọ púpọ̀ wọ́n á máa ṣe wọ́n ní kéékèèké kán wá máa ṣe gbogbo eléyìí ló ń fa ìdíwọ́ àti ìdènà tí ó jẹ́ kí kinní yẹn rí bó ṣe yẹ kó rí. Ṣé JAMB fúnra rẹ̀ ṣán lọ wo àwọn centers yẹn kán tó bẹ̀rẹ̀
tí nǹkan kékeré bá tẹ̀ ti ṣẹlẹ̀ ní center jambu máa yọ wọ́n kúrò ní ọmọ council result ọmọ ní kò yẹ kó rí bẹ́ẹ̀. àti ẹ̀ gbọ́ pé ní ibùdó ìṣèdánwò kan sẹ́ńtà kan bẹ́ẹ̀ni wọ́n ní ẹ̀rọ ayárabíàṣá wọn kò ṣiṣẹ́, àwọn ọmọ yẹn pàdánù láti ṣe. kí ni ilẹ̀ rò pé ó yẹ kí àjọ jambo wá ṣe lórí àwọn ọmọ tí ò láǹfààní tó jẹ́ pé ẹ̀rọ ayárabíàṣá kò ṣiṣẹ́? ẹ ní ibi tẹ̀sọ̀rọ̀ dé yìí mo rò yí pé jamb kò yẹ kó máa jẹ́ ẹ̀kan lọ́dún. tó bá pàdánù ẹ̀ lálákọ̀ọ́kọ́ ó yẹ kó ní àǹfààní láti ṣe lẹ́lẹ́ẹ̀kejì, kò yẹ kó jẹ́ ẹ̀kan la máa ṣe lọ́dún, so that opportunity ayọ̀ fóníkálukú kó tó ṣe máa ń jẹ́ pé tó bá tún di ọdún tó ń bọ̀ àwọn ọmọ yẹn máa pọ̀ tó máa tún rọ́ọ̀ṣì pé àwọn fẹ́ lọ gba jamb, àwọn fẹ́ ṣe jamb. àwọn wàhálà ìkẹ́ wọn tí tán ṣòro yẹn dèpòdépò pé wọ́n máa improve. ká ní wọ́n ń gbégbèsè láti lọ sí next level ó máa rọrùn fún wọn tó bá di ìgbà míì tó bá lè máa ṣe lẹ́ẹ̀mejì lọ́dún á tún ṣàǹfààní fáwọn ọmọ. nígbà tí ẹ ń sọ ọ̀rọ̀ sẹ́ńtà láàkọ́ sọ pé àwọn lálejò, ǹjẹ́ ẹ rò pé àwọn olùkọ́ tó ń káwọn ọmọ náà sí wọn lálejò tó jẹ́ gbogbo olùkọ́ gan ló mọ̀ pa kọ̀ǹpútà o? tá a lè sọ pé gbogbo olùkọ́ pátá ń kọ́ ọmọ ló lè lo kọ̀ǹpútà ló ń gan mọ̀ pa ẹ̀, àbí ẹni tí ó kọ́ yàn ní nǹkan tó ń gun ò bá mọ̀, kí ni ojú wo lè fi? ẹ ṣe gan ni, ṣùgbọ́n ṣe rí lórí ìbéèrè yẹn màá sọ pé gbogbo olùkọ́ mọ̀, gbogbo olùkọ́ ò dẹ̀ mọ̀. ọ̀pọ̀ olùkọ́ ló mọ̀ pé ayé ti lu jára wọn, pé ọmọ lè wá ń lo òyìnbó kí n wá ń bí kí n máa kọ́ níṣẹ́. àìmọye olùkọ́ ló lè ṣe, àfi àwọn díẹ̀díẹ̀ tó yẹ pé àwọn tó ti kàwé ńgbà tó ju dúdú yẹn tí wọn ò dẹ̀ gbìyànjú àti ṣe nǹkan láti improve ara wọn, wọ́n lè má lè ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn nísìnyìí tó bá ti kọ́ ẹ́ díẹ̀ wàá mọ̀, tó bá ń practice ẹ̀ déédéé kò sọ́gbọ́n ni wàá lè ṣe. so ọ̀pọ̀ olùkọ́ ló lè lo kọ̀ǹpútà láti fi kọ́ ọmọ. so many things ló wà tá a lè fi kọ́ ọmọ nísìnyí yàtọ̀ sí ká mú ṣọ́ọ̀kì sórí pátákó ká láfẹ́ fi kọ́ nǹkan. so mo gbàgbọ́ pé ọ̀pọ̀ olùkọ́ ló lè fi kọ̀ǹpútà kọ́ ọmọ. ẹ ṣe pọ̀ lára ohun tí àjọ jamb sọ ó fa ìjákulẹ̀ ọ̀pọ̀ ọmọ lọ́dún yìí ni pé àwọn dènà ọ̀nà tó jẹ́ pé àwọn èèyàn máa ń gbà ran àwọn ọmọ lọ́wọ́ lákòókò ìdánwò, pé wọ́n rí i pé wọn àjẹ́ ń rí i ṣe. nítorí a gbọ́ pé àwọn oríṣiríṣi iléèwé míì wọ́n máa ń ran àwọn ọmọ wọn lọ́wọ́ wọ́n fi máa ń gba máàkì tó pọ̀. ṣùgbọ́n àjọ jamb ní pé lọ́dún yìí o àwọn ò jẹ́ wọn rí i ṣe, ó kún ara tó fà á. ǹjẹ́ lóòótọ́ làwọn iléèwé máa ń ṣe bí eléyìí tó jẹ́ pé èèyàn ọmọ wa ni o, ẹ jẹ́ kán lè gba máàkì tó pọ̀ á ràn wọ́n lọ́wọ́ o? mi ò lè fi gbogbo ara sọ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. níléèwé tiwa àwọn kì í ṣe bẹ́ẹ̀. àbọ̀sẹ́ ti mọ gbọ́ àbẹ́ àwa náà ti ń gbọ́, àmọ́ ṣe wá rí jamb yẹn CBT yẹn wọ́n fẹ́ fi cob examination malpractice ni nǹkan tó ń ṣe bẹ̀rẹ̀ ni. bọ́ ibi tí kọ̀ǹpútà wa ti ń daṣẹ́lẹ̀ tó mọ òrí ṣe bó lọ́ ti ń rí máàkì tó ń fọmọ. jamb náà ní lọ́wọ́ tó pọ̀ gan. then lọ́dọ̀ àwọn òbí máa sáré mú ọmọ ẹ̀ lọ sí àwọn jamb. ó yẹ ká kọ́ ọmọ ní secondary school kó mọ nǹkan tó fẹ́ ṣe kó lọ ṣe exam, kó ṣe pé kó lọ sí jamb class kan lọ máa kọ́. ṣé ní jamb class yẹn shortcut ni wọ́n wá ọ̀nà ẹ̀bùrú, torí ẹni tó bá lọ jamb class kó ọmọ ẹ̀ bá lè gba máàkì tó pọ̀ lọ ṣe bí tó bá mú dúró, tó bá yìí wá secondary school tó bá dúró síbẹ̀ tó bá kọ́ mo mọ̀ pé a ṣe dáadáa. irú ọkàn ọ̀pọ̀lọpọ̀ òbí ni pé wà ní iléèwé tọmọ mi ń lọ pé àwọn àìní kọ̀ǹpútà tán fi lè kọ́ ó dẹ̀ ríbi tán ti ń kọ́ ń ta. ẹ wọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ti sọ ọ̀pọ̀lọpọ̀ iléèwé pàápàá jùlọ àwọn tó wà ní gbèríko tí náà ò tiẹ̀ sí ń bẹ̀ débi pé wọn ò rí náà tí wọ́n fi ṣáàjì kọ̀ǹpútà. gbogbo òbí ló fẹ́ kọ́ ọmọ ẹ ṣe rere, ṣùgbọ́n kò yẹ ká gbọ̀nà ẹ̀bùrú, ó yẹ kẹ́ jẹ́ kọ́ ọmọ yẹn lọ síbẹ̀ kó ṣe wọ̀n tó lè ṣe. kọ́lọ́ndẹ̀ dé ìjọba sọ ládé. báyìí ni pé àwọn olùkọ́ náà ò lẹ́bi rárá sí tó ń ṣẹlẹ̀ mi yìí. ì sọ pé olùkọ́ ò lẹ́bi, ibi tó olùkọ́ yẹn bá wà, irú àwọn tó wà ní gbèríko tí ò tẹ̀ rí kọ̀ǹpútà tí ò rí iná, kí ló fẹ́ kọ́ ọmọ? kò sí nǹkan tó fẹ́ fi kọ́ ọmọ. ṣán sọ̀rọ̀ síta pé àwọn ò ní. ìjọba ò mọ̀ pé ó sì náà. ìjọba ò ní sọ fún wa pé àwọn ò mọ̀. kí ni ìgbìyànjú olùkọ́, kí ni ìgbìyànjú iléèwé yẹn láti jẹ́ kí àwọn ọmọ yẹn ṣe dáadáa? gbogbo èèyàn ló máa ń gbìyànjú pé àwọn ọmọ ta fẹ́ pírẹsẹ́ǹtì wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa kí wọ́n lè gbọ́ orúkọ skul wa káàkiri. ẹ ṣe àti wo ti àwọn àbùdó tí wọ́n ti ń ṣèdánwò àti wo ti olùkọ́ báyìí. ǹjẹ́ ẹ̀rí bóyá ẹ̀bí wà lára lọ́dọ̀ àwọn òbí náà tó ń fa ìkùnà fáwọn ọmọ? ǹjẹ́ àwọn òbí náà lẹ́bi rárá? àwọn òbí lẹ́bi tó pọ̀, torí ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń kánjú, wọn kì í ní sùúrù. ọmọ mi èjì ẹ̀ kò tí ì tó kó wà ní kíláàsì tó wà, tó bá ti dà àwọn àsìkò ká má wàá gbàgbé pé jamb yìí ni exam àkọ́kọ́ tó jẹ́ external tọmọ máa kọ́kọ́ lọ kojú. èmi dẹ̀ rò pé ìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀, ó
yẹ kó ọmọ kọ́kọ́ ṣe WAEC kó tó ṣe JAMB àti ẹ̀ tí mo bi tó bá dé ṣùgbọ́n JAMB ló máa ń kọ́kọ́ wá àwọn òbí dẹ̀ mọ̀ pé JAMB yẹ kan lọ́dún ni tó bá ti nísìn òtúdọ̀dún tó ń bọ̀ gbogbo ọ̀nà ẹ̀bùrú lòbí náà ń wá pé kọ́mọ òun lè tètè ní á lè tètè wọ skul ọdún ọmọ mi ti wọ skul nǹkan táwọn òbí wá after nìyẹn wọn ò fẹ́ mọ̀ bí ọmọ yẹn ṣe gba result yẹn wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lọ́wọ́ àwọn òbí tí àwọn òbí dẹ̀ gbọ́dọ̀ pera wọn kàn wò pé kíní yìí àgbọ̀dọ̀ ṣe mọ́ examination malpractice kò dáa láti kékeré ní ọ̀pọ̀ òbí tí ń gbìn sínú àwọn ọmọ yẹn pé you must pass torí ẹ̀ lọ ṣe mú ọ lọ sí àwọn JAMB center sí tó bá ti lọ JAMB center kò máa pass kí ló tán fún wọn jókòó tí wọn lé àwọn fúnra òbí gẹ́gẹ́ bí òbí nílé iṣẹ́ ọmọ yẹn ń kàwé wọn kàwé ṣé òun kàwé wọn tiẹ̀ ní ìwò kí ló ń kà ó yà sọ kẹtẹ ìbéèrè mélòó kan lọ́wọ́ ẹ̀ tẹ́yìn fúnra yín mọ̀ ẹ wò pé kíní yóò lè jáde nínú JAMB nígbà táwa ṣe bọ̀ àwọn òbí ò kì í ṣe yẹn wọ́n fẹ́ rán owó wọn ń ṣe nìkan ọmọ wọn lè ní result àwọn fúnra ara wọn fẹ́ dá sí. àwọn ní ọmọ tí ayé bí òní ayé ń pọ̀n tẹ́ bá wò ó ń tẹ́ ń sọ láyé àtijọ́ ọmọ tiẹ̀ tó wọlé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yóò kọ́kọ́ fọwọ́ sétí yóò tẹ̀ yóò kò sí gbogbo iléèwé jẹ́lé òsì mi ṣùgbọ́n láyé òde òní téèyàn bá ní pé ọmọ tòun kó dúró àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ yòókù wọ́n ṣáájú ọmọ olúwẹ̀ lọ ìyẹn ni mo rò pé ó fà tọ́pọ̀lọpọ̀ bí náà fi ń kánjú. àmọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn ṣe mọ̀ pé òwò táwa ń ṣe ni ẹ máa rí ọmọ mi tó yẹ pé ìwọ ti pọ́dún mẹ́wàá ìwọ ti pẹ́ 11 èyí tó pẹ́ 11 yẹn ó ti mature láti wà ní kíláàsì yẹn ọlọ́dún mẹ́wàá yẹn ó máa padà affect ẹ̀ torí pé kò tíì ní agbára àti wà ní kíláàsì tó wà yẹn ó máa ń padà affect wọn òbí ò ní wá jẹ́wọ́ wọ́n máa mú mọ́ra ni bọ̀ àwa táwa nù òwò yẹn mọ̀ pé àwọn ọmọ yẹn máa ń ní ìdíwọ́ àti ìdènà tó bá ti dìgbà yẹn. ẹ ṣe púpọ̀ mo rò pé àwọn òbí náà wọ́n ti ń gbọ́ báyìí wọ́n ní ẹ máa mú sùúrù kọ́ ọmọ ó dàgbà kó tójú bọ́ kó tó wọ ilé ẹ̀kọ́ bóyá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama àti yunifásitì nísìn àti rí ti òbí àti rí ti àwọn ibùdó àti rí ti olùkọ́ni kí àwọn ẹbí wo láti dirú àwọn akẹ́kọ̀ọ́ gan tó jẹ́ pé àwọn gangan ló lọ jókòó sí ìdánwò tó fi jẹ́ pé wọ́n fìdí rẹ̀ ní pòròpò ní ọdún yìí. ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ yẹn ọ̀pọ̀ gbà tí bá sọ fún tó mọ̀ pé àsìkò yẹn ti ń bọ̀ torí pé àwọn òbí náà ló fà á táwọn akẹ́kọ̀ọ́ wa fi rí bẹ́ẹ̀ ọmọ tó wà nílé ìwé ẹ̀kọ́ gíga kò yẹ kó tì máa lo ẹ̀rọ àgbéká yìí wọ́n ti rà á fún gbogbo akẹ́kọ̀ọ́ ló fẹ́ wà lórí TikTok ló fẹ́ jẹ́ content creator ló fẹ́ lówó torí pé nílùú wa gan wọ́n máa polongo ẹni tí ó kàwé tó lówó àwọn máa wá wò pé education na scam wọn wà ní farasi ayé òkè rí bẹ́ẹ̀ education ṣe scam ọmọ tó bá ní first class wọ́n lè sọ pé ìjọba fún ní 10,000 ṣé 10,000 jẹ́ owó ìjọba ò encourage wọn so wọ́n ti rí bíi pé education na scam kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ọjọ́ ọ̀la àwọn ni ìwé ẹni tó bá kàwé ó lóhun gbogbo lọ́wọ́ tó bá fẹ́ ṣe business ìgbà tó bá kàwé ó máa yàtọ̀ sí tẹni tí ó kàwé. ẹ sọ bẹ́ẹ̀ ni pé tí èèyàn bá kàwé sáà tí ràn tó kàwé tí ò lówó ni a rí wọn dáadáa a sì lẹ́ni tó gba first class tẹ̀sán ẹ̀ tó ní PhD mo mọ èèyàn tó jẹ́ pé PhD ló ní iléèwé girama ti àwọn aládàáni ló ti ń ṣiṣẹ́ dè ní kò ríṣẹ́ gidi. ọmọ tí ò dẹ̀ kájú ìwé bóyá kò tiẹ̀ ní rìsọ́ọ̀tì ìwé mẹ́wàá tá à ń sọ ẹ̀ tó sì ti gbọ́ ní ẹ̀bù tó ti dolówó ṣé ẹ rí i pé ìrẹ̀wẹ̀sì ó mọ̀ bá wọn. bẹ́ẹ̀ ni ìrẹ̀wẹ̀sì òun náà mo sọ pé ibi tí àwọn ìjọba wa ti fi wá sí wàhálà nìyẹn tí àwọn ìjọba wa bá wa regulate àwọn nǹkan kan ẹni tí ó kàwé tó wá lọ ń ṣe tó wá wà lórí TikTok tó ti ń lówó lọ́wọ́ ọmọ tí ó tó ń wà á máa wò pé ṣèbí kò kàwé ibi tí ìrẹ̀wẹ̀sì ti máa dé bá àwọn akẹ́kọ̀ọ́ nìyẹn ṣùgbọ́n káwọn òbí máa gba àwọn ọmọ wọn ní ìyànjú pé ìwé ṣe pàtàkì kò ṣe kókó pé education is not a scam akẹ́kọ̀ọ́ kọ́ máa jẹ́ kọ́ máa ṣe rẹ̀wẹ̀sì ọkàn kọ́ mọ̀ pé ìwé yẹn number 1 education is a legacy. ẹ ṣe gan ni wọ́n ní ogún ayérayé òun ni ètò ẹ̀kọ́ jẹ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ á gbọ́ ìkéde láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ wa àṣẹ àbùfọ̀ Sure Clean. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent,
Happiness with every wash. tó ẹ káàbọ̀ sí orí ètò. Àlejò mi sì wà níjòkó, wọn tí lọ. Àwọn náà ni arábìnrin Adébọ́lá Ọmọyẹlé tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ girama ti TASUES ní ìlú Ìjẹ̀bú-Òde. tó àlejò wa, àwọn nǹkan míì tó tún kọ àwọn èèyàn lóminú ni pé ó dàbí pé ká ò fẹ́ dọ́gba nígbà tí ń gba àwọn ọmọ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì. A rí i pé àwọn ìpínlẹ̀ kan wà wọ́n á ní educational disadvantage state. Tó bá yẹ pé èmi bí mo ṣe wà ní ilẹ̀ Yorùbá ẹ̀, mo gba máàkì bíi 240, ẹnìkan wá mo fẹ́ wọ ẹ̀kọ́ kan, wọ́n ní kò sáàyè, a sì rẹ́ni tí ò gbà jù gbà lọ tó wá láti ibì kan, wọ́n jẹ́ ó ráàyè. Ṣé kí ni eléṣẹ́lẹ̀ ìbójúmu? nǹkan tí ò bójúmu pátápátá Kí ló fà á tí ilé ìfìrí bẹ́ẹ̀? ṣe mọ̀ pé ní apá ọ̀dọ̀ wa ń bíbà àwa rí ìwé amúwèé gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pàtàkì. Ní apá òkè ọya lọ́hùn, wọ́n rí bíi pé ọmọ tó bá tiẹ̀ lè lọ, ẹ jẹ́ ká ràn án lọ́wọ́, ká encourage ẹ̀. Lọ́dọ̀ tí wa ń bíbà a máa fẹ́ sapá wa pé mo fẹ́ lọ iléèwé. Mo rò pé nǹkan tí ìjọba ṣe ń ṣe bẹ́ẹ̀ ni. Mo rò pé àjọ JAMB yẹ kán wò ó ṣe pé tó bá máa pé kíní ẹ̀ pé òkè 250 ní cut off mark, ó yẹ kó jẹ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó jẹ́, kò yẹ kó dá apá kan sí pé kí tiwọn kéré káwọn ibì kan kí tiwọn lókè. Àmọ́ nígbà míì ó jẹ́ nǹkan tó da fáwa, torí àwa ibi táwa bá dúró sí lápá bíbà tá bá ti ń sọ̀rọ̀, ṣé àwọn apá òkè ọya lọ́hùn ṣáwọn lè dúró bẹ́ẹ̀ kájọ sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká fi ọpọlọ wa ká fi sọ̀rọ̀. Àmọ́ kò da tó pé kó máa fún àwọn kan ní máàkì kan, kó fún àwọn kan ní máàkì kan. Ó yẹ kí gbogbo ẹ̀ kó jọ dọ́gba ni, torí yunifásitì kan náà ni gbogbo wọn fẹ́ lọ. Tí wọ́n bá lọ federal university ni, state university ni. So ó yẹ kó jẹ́ máàkì kan náà fún gbogbo àwọn ọmọ yẹn, torí ìgbà kan náà lọ́jọ́ ṣe JAMB, question wọn ò dẹ̀ yàtọ̀. So báwo làwọn ilé ìṣe ṣorí táwọn yẹn ṣorí? Mo rò pé yẹn ò dáa tó, kò yẹ kán ṣe bẹ́ẹ̀, yẹ kó jẹ́ máàkì kan náà fún gbogbo àwọn ọmọ yẹn. Wọ́n ló yẹ kí ó mọ̀ sí pé àparò kan kò ga jù kan lọ bí bá a ṣe ń gba àwọn ọmọ sílé ẹ̀kọ́ ti yunifásitì. Ẹ lójú tí òye ọdún wo ló yẹ kó ọmọ ó tó kó tó wọlé ẹ̀kọ́ yunifásitì, torí àwọn ọmọ mi ọmọ ọdún 14 wà ló ti wọ yunifásitì. Lójú tí níwòye gẹ́gẹ́ bí olùkọ́ tẹ́ ẹ jẹ́, ìrírí yín tẹ́ ẹ ti rí láàárín àwọn ọmọ, ṣé òye ọdún wo ló tọ́ kọ́ ọmọ tiẹ̀ tó wọ yunifásitì? Ẹ ṣe mọ̀ pé láyé ìgbà tiwa a gbọ́dọ̀ pé ọmọ 18 years kí gbogbo nǹkan yẹn tó lè máa ṣẹlẹ̀. Bọ̀ nísìnyí níbi tí ìlú ń lọ pẹ̀lú technology àti gbogbo nǹkan, ọmọ 16 years ó yẹ kó lè wọlé ẹ̀kọ́ gíga. Ó ti mọ ọwọ́ ọ̀tún ẹ̀ yàtọ̀ tó sí ẹ̀. Tó bá délé ẹ̀kọ́ gíga á lè balance rẹ̀ tó bá débẹ̀. Ṣùgbọ́n tó bá below 16 kò kí ń rọrùn púpọ̀ fún wọn. Àwọn ọ̀nà àbáyọ wo lẹ́yìn rò ó yẹ kí ìjọba ó gbé, kí àwùjọ JAMB ó gbé, káwọn òbí ó gbé, kákẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ ó gbé láti rí i pé ìṣòro páwọn ọmọ ń fìdí rẹ̀ nìyí ó jẹ́ àfẹ́yìn tí egun fi sọ? Ẹ ṣé gan. Nípa ti ìjọba, irú àwọn iléèwé tí ò ní kọ̀ǹpútà tó wà ní ìgbèríko, ìjọba níṣẹ́ púpọ̀ láti ṣe láti fún àwọn iléèwé yẹn. Ó yẹ kán fi owó tó pọ̀ sí ọ̀rọ̀ ẹ̀kọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì, ó ṣe kókó. Ó yẹ kán fi owó tó pọ̀ sí. Kán dẹ̀ fi round peg sínú round hole, kò ń ṣe pé square peg sínú round hole. Ẹni tó bá yẹ láti wà ńbẹ̀ ni kán fi síbẹ̀, tó mọ̀ ń pa ètò ẹ̀kọ́, á lè ṣe ètò ẹ̀kọ́ yẹn bó ṣe yẹ kó rí gangan. Torí àwọn iṣẹ́ kan wà ní ilé ẹ̀kọ́ gíga tá máa ń ṣe tí kò necessary, irú trade kò yẹ ká máa ṣe. Wọ́n dẹ̀ fi síbẹ̀, ó affect àwọn iṣẹ́ gidi tó wúlò fún àwọn ọmọ yẹn. Gbogbo irú curriculum tá ń lò yẹn kán jókòó wò, kán tún ṣe fún wa. Àwọn kankan wà ńbẹ̀ tó yẹ pé kò wúlò fún ilé ẹ̀kọ́ gíga, torí pé tó bá jẹ́ pé JAMB yìí àti WAEC ló máa fi wọ secondary school, nǹkan tó máa ṣe ní JAMB àti WAEC ó gbọ́dọ̀ bára mu. Àmọ́ ọ̀pọ̀ kan tá à ń ṣe ní secondary school kò bá ti WAEC kò bá ti JAMB mu. So ó máa ń jẹ́ kí result yẹn kó rí bó ṣe rí. Òbí yẹ kán ti máa sapá tipẹ́tipẹ́. Tọ́mọ bá ti bọ́ SS1 báyìí ló ti máa sọ fún pé àsìkò yẹn ti ń bọ̀ o. So kóbì ti máa jẹ́ kó wọ́n máa wà ní ìgbáradì láti ìbẹ̀rẹ̀, kò ń ṣe pé ní ìdajì ọ̀nà. Mo rò bí yẹn jẹ́ ti àwọn òbí. Ẹ ṣe rí ilé ìwé, ó yẹ ká gbìyànjú gan-an ká jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ pé ìwé ṣe pàtàkì, ó ṣe kókó. Ipá tá bá dẹ̀ lè sà, á ti mọ̀ pé CBT ni JAMB jẹ́. Ipá tá bá lè sà fún àwọn ọmọ yẹn
láti ṣe dáadáa kí àwọn iléèwé ìjọba náà gbọ́dọ̀ ran àwọn iléèwé lọ́wọ́ àwọn private wọ́n lè ṣe wọ̀nba tán lè ṣe ṣùgbọ́n àwọn iléèwé ìjọba mélòó ló fẹ́ ṣe. ẹ ṣé ní báyìí tá a ti wá gbọ́ pé èsì ìdánwò tọdún yìí àwọn ọmọ fún ìdí rẹ̀ ní pòròpò kí ni èdè yìí ipa wo lélẹ́yìí wà lè ní lórí pé àwọn ọmọ tó fẹ́ wọlé ẹ̀kọ́ ṣé àjọ jambo ṣé wọn ó dín máàkì kù ni àbí yẹ ọmọ tó yẹ wọlé ẹ̀kọ́ ṣé wọn à ní tó lọ́dún yìí ni. bẹ́ẹ̀ni ọ̀nà méjèèjì ló ti máa ṣẹlẹ̀ mo mọ̀ pé ìgbà tí jambo bá máa release cut off mark yẹn wọ́n máa mú wálẹ̀ torí àwọn náà ti mọ̀ pé àwọn ọmọ yẹn pẹ̀lú ẹ̀ náà ó máa affect àwọn ọmọ kan wọn ò ní lè wọlé ẹ̀kọ́ gíga lọ́dún kò sọgbọ́n kí yẹn máa ṣẹlẹ̀ torí wọ́n ti ní iye ọmọ tó gbọ́dọ̀ gbà sí yunifásitì lọ́dún ibẹ̀ yẹn làwọn ọmọ kan ti máa lọ àwọn tó bá lówó àmọ́ ọmọ wọn lọ sí private university wọ́n tún ti ibi tí abara wa dé ní ìlú yìí ni. ṣe wá rí i pé ara ìdọ́gba tá à ń sọ náà ni bẹ́ẹ̀ni ọmọ kan lè lọ sí private university tí ó dẹ̀ gba máàkì tó ìjọba níṣẹ́ púpọ̀ láti ṣe. ẹ ṣé púpọ̀ tó ẹ̀yin aráalé láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti wà lórí ètò tí àlejò wa tó máa ń lọ wọ́n ní ẹ̀bùn kékeré àwọn onígbọ̀wọ́ wa wọ́n ní kí a fi fún yín bí ẹ ṣe tí ẹ lè wá ilé ọṣẹ àbùfọ̀ Sureclean àwọn ni wọ́n ń ṣe ọṣẹ yìí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé gan ni iléeṣẹ́ yín á máa lọ sókè o ẹ máa ta o àdèmá bá yín polówó. dàbẹ́ tó ẹ̀yin aráalé láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn láti wà ní orí ètò ẹgbẹ́yẹ̀wò níbi tí a ti ń mẹ́nu bà kókó ọ̀rọ̀ tó jẹ mọ́ ti bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe fìdí rẹmi nínú ìdánwò ti àgbàwọlé sílẹ̀ òrìyà yunifásitì à ń pè ní JAMB UTME ti ọdún yìí ẹ̀rí pé àlejò wa tá a pè wá arábìnrin Adébọ́lá Ọmọyẹlé tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní iléèwé girama ti TASUES ẹ̀rí pé wọ́n ti sọ kò mú òkun ọ̀rọ̀ wọ́n ti yọ obì nínú àbìdùn wọ́n sọ̀rọ̀ wọ́n sọ ẹ̀rí pọ̀rọ̀ dálẹ́nu wọn dáadáa wọ́n fi hàn pé elétò ẹ̀kọ́ làwọn títí ọjọ́ mẹ́jọ táwọn tún máa mú àlejò mìíràn wá lórí kókó ọ̀rọ̀ mìíràn èmi atọ́kùn ètò Agboola Elúfowójù ló ń kí yín pé ire o. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀ wò.